alága àdúgbò dábàlẹ̀ lọ́dọ̀bálẹ̀ níta gbangba ó sì lù lálùbàmì. Ọwọ́ àjọ NDLEA ti tẹ ọmọbìnrin South Africa tó gbé egbògi olóró heroin. Ìjọba àpapọ̀ ti padà kéde wípé àwọn ti wọ́gi lé àfikún owó ìdánwò NECO àti WAEC o. Ọwọ́ àjọ NDLEA ti tẹ ọmọbìnrin South Africa kan ní ìlú Àbújá lórí ẹ̀sùn pé ó gbé egbògi olóró heroin. Ní àlàyé tí wọ́n ṣe wọ́n ní ọwọ́ tẹ afurasí ọ̀hún ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe l'Àbújá. Ògùn náà ni àjọ ọ̀hún ṣàlàyé wípé ó tó ìwọ̀n 5.75 kg tí wọ́n ká mọ́ lọ́wọ́ o. Wọ́n ní níṣe ni ọmọbìnrin náà gbé ọmọ ọdún 3 lọ́wọ́ báyìí tó fẹ́ fi bojú kí àṣírí rẹ̀ má bàa tú níbi tí wọ́n ti ń ṣàyẹ̀wò fún ní pápákọ̀ òfurufú ní ìlú Àbújá. Wọ́n tẹ̀síwájú pé níṣe ni arábìnrin náà kọ́kọ́ jiyàn pé òun kọ́ lòun ní ẹrù tí oògùn olóró wà nínú rẹ̀, àmọ́ ìwádìí padà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun ló lẹ́rù. Ìjọba àpapọ̀ ti padà kéde wípé àwọn tí wọ́gi lé àfikún owó ìdánwò WAEC àti NECO lọ́dún tó ń bọ̀ ti ṣe ọdún 2027. Nínú àlàyé tí wọ́n là kalẹ̀ wọ́n ní ìgbésẹ̀ náà wáyé látàrí bí àwọn ti padà jíròrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ náà kàn lórí ìgbésẹ̀ táwọn gbé ṣáájú. Gẹ́gẹ́ bá a ti gbọ́ tẹ́lẹ̀ wípé ìjọba ti kọ́kọ́ kéde àfikún owó ìdánwò ọ̀hún lọ́jọ́ 22 oṣù kẹfà ọdún tí a wà yìí, ṣùgbọ́n àwọn òbí kọminú lórí ọ̀rọ̀ náà. Ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ náà, Borí Owó Fọláṣadé, òun ló ṣàlàyé wípé àwọn aráàlú ti yarí lórí ìkéde àfikún owó ìdánwò ọ̀hún, ṣùgbọ́n mínísítà ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ti pàláṣẹ kí wọ́n dá ìgbésẹ̀ àfikún owó náà dúró lásìkò yìí látàrí ọ̀wọ́n gógó tó gbòde. Ó sì ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìdí tí ìjọba ti kọ́kọ́ kéde àfikún náà kò ṣẹ̀yìn bí wọ́n ti náwó nára lórí ìpèsè ohun èlò ìdánwò, ètò ààbò, títẹ ìwé ìdánwò, ìmọ̀ ẹ̀rọ àtàwọn nǹkan míì tó nílò fún àṣeyọrí ìdánwò ọ̀hún. Ó gbẹnu tán o, alága àdúgbò dábàlẹ̀ lẹ́dọ̀bálẹ̀ níta gbangba ó sì fi pankẹ́rẹ́ dá sẹ̀ríà fún lórí ẹ̀sùn pé ó sọ̀rọ̀ lórí àṣepatì àkànṣe iṣẹ́ àjọ NDDC lágbègbè wọn. Ibi fọ́nrán kan ló gbọ̀rí ayélujára èyí tó ṣàfihàn ibi tí àwọn kan ti jókòó yíká tí àwọn kan sì dúró níbi tí wọ́n ti dábàlẹ̀ lẹ́dọ̀bálẹ̀ tí wọ́n sì kó ìyà fún níta gbangba náà. Ọkùnrin ọ̀hún sì ń sunkún nínú fídíò bó sì ń bẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ń lù sí títí tí wọ́n fi dá àpá sí lára. Ohun tó ṣẹlẹ̀ kò ṣẹ̀yìn bí ọkùnrin náà ti mẹ́nuba ọ̀nà kan tí àjọ Niger Delta Development Commission NDDC ń ṣe ní agbègbè náà, àmọ́ tí wọ́n sì dáwọ́ iṣẹ́ ibẹ̀ dúró lórí rẹ̀ láì ṣe nǹkan kan sí mọ́. Àmọ́ ṣá o, bí wọ́n ti pọ̀ náà tì, òun ló fa ìdíwọ́ fún àwọn aráàlú nípa ìrìnnà lẹ́yìn tí kò sì dùn mọ́ wọn nínú. Èyí ló mú kí ọmọkùnrin náà sọ̀rọ̀ jáde títí tó fi dé sétí ìgbọ́ alága agbègbè ọ̀hún, Emefiele Lucky Okeremu ní ìjọba ìbílẹ̀ Soko ní Delta, tó sì fi pàláṣẹ wípé kí wọ́n lọ gbé ọmọkùnrin náà wá títí tí wọ́n fi lùgbẹ́nu sàn sí lára. Bí ọ̀rọ̀ náà ṣe dé sí ìgbọ́ àwọn ọlọ́pàá kò ṣẹ̀yìn bí àwọn májèbájẹ́ àárín ìlú fi tó iléeṣẹ́ ọlọ́pàá agbègbè létí. Kọmíṣánná ọlọ́pàá sì ti pàṣẹ fún ọ̀gá ọlọ́pàá láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà ní kíákíá. Àwọn tí ọ̀rọ̀ náà pọ̀ ti ń jẹyọ lórí ìwà ọ̀daràn tí wọ́n wò yìí. They people like you. We know you before. They know your face. Idiot. He made a vlog. Funny now, you want your face. They look your body. I'm going to just show you. You look your body now. You're going to just. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ Àzánù jábọ̀rọ̀ èsì sí ìgbọ̀nyín. Ire o.